Yeah, lórí justice for Mohbad òun náà ni a ṣì wà. Ẹ lólùfẹ́ mi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ kú ṣe mọ̀ pé mo ti promise yín pé gbogbo nǹkan tó bá ti ń lọ, òun náà ni màmá fi tó yín létí. Mi ò kú ní fi dá yín lágara. Yeah, justice for Mohbad, justice for everybody. Ẹ tún wá gbọ́ o. Wunmi ló ní kí bàbá Mohbad fò kó níṣó. A ò mọ nǹkan tí bàbá Mohbad tó rà lọ́wọ́ Wunmi tó wá tó báyìí. Wunmi tún ti ní kí bàbá Mohbad fò kó níṣó. Látàrí arábìnrin kan tí a gbọ́ wípé ó múnú bàbá Mohbad dùn lóòrèkóòrè ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ yìí ni Wunmi tún fi léde tó ní inú bàbá Mohbad bí òun. Nǹkan tó jẹ́ kí òun bá bàbá Mohbad jà ní eléyìí. Ẹ jọ̀ọ́ ẹ pé ń ṣáwò. Wunmi bá fò fẹ̀rẹ̀ ó ní pẹ́kẹ́ sí o. Ìyàwó ni bàbá Mohbad ń wá. Ẹ jọ̀ọ́ ṣé ọ̀rọ̀ tí ọmọ Wunmi sọ yìí ṣé ọ̀rọ̀ tó make sense ni ṣá? Ìyàwó ni bàbá Mohbad ń wá as per ní pé kíni lórí kíni on top of kíni. Torí èmi ò rí bí tí ọ̀rọ̀ yìí tó gbé ti jọra wọn. Bóyá lójú tèmi dẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ o. Bóyá ọ̀tọ̀ ni àti ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ kọ sí o. Because àwọn wá justice fún ọkọ ẹ. Àwọn wá justice fẹ́ni tó pè lọ́kọ ẹ. Ìwọ ń fi allegation kan bàbá Mohbad wípé nǹkan tó ń jẹ́ kí wọ́n máa bá bàbá Mohbad jà nìyẹn. Ìyàwó ló ń wá. Kàn wo ọmọbìnrin tí ó ń wá dáṣọ sí lọ́rùn ní gbogbo ìgbà yẹn. Wọ́n ti ń fẹ́ra wọn. Wọ́n ti fẹ́ lọ ṣègbéyàwó. Ẹ jọ̀ọ́ ṣó make sense? Ẹ ti ẹ̀ dúró ná. Ẹ lólùfẹ́ mi. Níbo la fi àṣà àti ìṣe sí ní ilẹ̀ Yorùbá? Ó dàbẹ̀ ni pé a ti gbàgbé àṣà àti ìṣe pátápátá ní ilẹ̀ Yorùbá. Because tí kò bá jẹ́ bẹ́ẹ̀, níbo ni ìyàwó ọmọ ó ti máa ń ní gut? Ìyàwó ọmọ ó ti máa ń ní gut láti sọ̀rọ̀ sí bàbá ọkọ just anyhow. Láti sọ̀rọ̀ sí ìyá ọkọ just anyhow. Ẹ ló fẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi fojú áńgù yẹn wò. Ṣé bí Wunmi ṣe ń sọ̀rọ̀ sí bàbá Mohbad yìí ṣé àṣà wa ni ṣá ní ilẹ̀ Yorùbá? A ò dẹ̀rẹ́ ni bá wí. A ò dẹ̀rẹ́ ni sọ̀rọ̀ sí pé don't go there. Now nǹkan tí àwọn Wunmi fẹ́ òun ni wípé nígbà tí kéèsì bàbá Mohbad ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kí bàbá yẹn kó máa wá ẹkún mu lójoojúmọ́, kó máa sunkún lójoojúmọ́, kó máa ká gúọ́gúọ́, kínú ẹ̀ máa dùn. At the end of the day kó ní kéèsì yìí ti sú òun. Ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. Nǹkan tí wọ́n ń fẹ́ nìyẹn. But nítorí pé wọ́n rí pé bàbá yìí ń dán, ọkàn ẹ̀ balẹ̀, inú ẹ̀ ń dùn, ara ti ní wọ́n. Ṣé ìwọ mọ̀ wípé Ọlọ́run wà lẹ́yìn bàbá Mohbad ni? Ó dàbẹ̀ ni pé o ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó wá yẹ kó wá lọ mọ̀ báyìí. Wunmi bó fẹ́ bó kọ̀ justice yìí a máa gbà fún bàbá Mohbad. Tó bá yẹ pé bí bàbá Mohbad ṣe ń dán tó ń waṣọ every week yẹn òun ló ń bí ẹ nínú. Continue o. Continue. Because èmi ò rí bí tí obìnrin bí Ọlọ́run náà ọmọ ti tán nínú ọmọ tó ń jẹun. Ọlọ́run sórí àwọn tí wọ́n bí ẹ̀wọ̀n ọ̀rẹ́ ọmọ bí. Kódà wọ́n ní show me your friends and I will know who you are. Ó ti fi hàn pé inú family tó ti jáde ó ti hàn lára ẹ̀. Because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ just pé èèyàn ń dáṣọ sí bàbá Mohbad lọ́rùn wo allegation tó fi ń kàn. Okay, let me now go back to you. Ìwọ tí wọ́n fi allegation kàn ọkọ kú mọ́ ẹ lọ́wọ́. Whether ìwọ ló tiẹ̀ wá gbẹ̀mí ẹ o, whether ìwọ kọ́ ló gba ẹ̀mí ẹ o, ọkọ kú mọ́ ẹ lọ́wọ́. Kò ìtọ́jọ́ kò ìtóṣù o ti ń ṣe birthday. Bó o ṣe ń ṣe birthday fára tiẹ̀ ló ń ṣe fún Liam. Bàbá tó dẹ̀ sọ pé o bí Liam fún tó ṣì ń claim pé bàbá Liam ni o, ó sì wà níbi tán gbégbé sí tí wọn ò tíì sín. Àwọn olórí burúkú àwọn kẹ́ni má ní tí wọ́n ń pera wọn ní fàǹsì ẹ wọn ò bẹ sòtọ́
pé irú àsìkò yìí kọ́ ni wọ́n ń ṣe birthday irú àsìkò yìí kọ́ ni wọ́n ń ṣe ìnáwó ìyẹn ò tó ẹ o tún fò fẹ̀rẹ̀ o lọ ra ọkọ̀ o bẹ̀rẹ̀ sí ní celebrate o bẹ̀rẹ̀ sí ní jó mínì pé o rẹ́yìn ọ̀tá ẹ àbí nǹkan tó ń tán ìkọ́kọ́ láti sọ nìyẹn àwọn máa ṣàǹfààní fáǹsì tó ń kó káàkiri wọn ò lè bẹ́ sọ̀rọ̀ pé nǹkan tó kọ̀ọ̀kan léléyìí eléyìí kọ́ ló kan ó ṣe jẹ́ kán bo ọkọ ẹ mọ́lẹ̀ náà kí gbogbo eléyìí tó máa ṣẹlẹ̀ ìwọ rí pé nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn ò dáa àwọn fáǹsì ẹ náà wọn ò lè pẹ́ kọ́kọ́ ṣe pé ọ̀gbẹ́ni Wunmi ìwà tó ń hu yìí obìnrin ò kì í hù bẹ́ẹ̀ kò tún tọ́jọ́ kò tún tòṣù oyún egbére ló tún gbé sínú yẹn o bó tiẹ̀ ti lè jẹ́ pé èmi ò tí ì gbàgbọ́ pé oyún ni but oyún egbére ló tún gbé sínú yẹn o wá ní god o ní god o wá ń bá bàbá ọkọ ẹ tó gbẹ̀mí ọmọ ẹ o wá ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ìyàwó ló ń wá ṣó tọ́ sí ẹ lẹ́nu ẹnu lè fẹ́ mi ẹjọ́ tó ọlọ́mọ bẹ̀yìn ni ẹ bá mi share fídíò yìí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi táàgì gbogbo àwọn ọ̀rẹ́ Wunmi àwọn fáǹsì Wunmi tẹ́ ẹ bá mọ̀ ẹjọ́ bá mi táàgì wọn kẹ́lẹ́ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube ẹ subscribe ò jẹ́ yín lówó ọlọ́run kò hàn jáwó yín ọ̀fẹ́ ní subscription ẹ bá mi tẹ subscribe kẹ́lẹ́ bá mi share fídíò yìí kó kan àwọn family Wunmi kó kan Wunmi kó kan àwọn fáǹsì ẹ̀ wàdú nǹkan tí wọ́n ti ṣe bàbá yìí ò fi ìjọ kan jáde rí kó wá accuse ẹ kó wá go against ẹ àbọ̀rùn pé bàbá yìí ò rí nǹkan tí ò ń ṣe ni ojú ẹ ò fọ́ etí ẹ ò dì gbogbo nǹkan tó ń ṣe ló ń rí gbogbo wà tó ń hu ló ń gbọ́ ìwọ wá ní god láti sọ pé ìyàwó ló ń wá mọ̀ ń fà ṣé bàbá Mohbad ò níyàwó ni dá mi lóhùn ṣé bàbá Mohbad ò ní ìyàwó ẹ lólùfẹ́ mi ẹ wá rí i pé ọ̀rọ̀ justice for Mohbad wọ́n ti wá sọ di ọ̀rọ̀ gbúgbú àtẹ̀pà ẹni tó accuse ó ti wá ń di complainer kò tiẹ̀ wá yé mi mọ́ ọlọ́run ló mọ irú ìlú ta wà torí ọlọ́run ṣé Wunmi ló yẹ kó ní ẹnu gbogbo àwọn ọ̀rọ̀ tí ó ń sọ yìí ṣé yẹ kó ní god láti ẹ̀ ti face baba Mohbad láti ẹ̀ ti sọ any small thing against baba Mohbad ṣó lẹ́tọ̀ọ́ ẹ̀ lẹ́ni tó gba ẹ̀mí ọmọ ẹ̀ so o fẹ́ kó máa sunkún kó máa wẹkún mu kí ilé ayé sun kó wá lóhun òṣèjọ́ mọ́ àbí nǹkan tẹ̀ ń fẹ́ nìyẹn àbí ìyá Mohbad ló rán ẹṣẹ́ tó rà àti mọ̀ pé ẹjọ́ gang hang together láti gbẹ̀mí ọmọ yìí ni ṣóhun ló rán ẹṣẹ́ kó máa bóhun jowú because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ èwo ní títí ẹ kí ló kàn ẹ́ dáhùn lóhùn mi kí ló kàn ẹ́ ṣé ìyá Mohbad ló rán ẹ ni pé kó máa bóhun jowú because ọ̀rọ̀ tó sọ yìí ní ojú tèmi bẹ́ẹ̀ ni pé èèyàn ń jowú ni ó dẹ̀ kí n ṣe ìyàwó bàbá Mohbad ìyàwó ọmọ ẹ̀ ló jẹ́ ṣé orí pàwọ̀ tó ń sọ yìí ó tọ́ sí ẹ lẹ́nu wà láìtàláì ọ̀rọ̀ tó ń sọ yìí ó tọ́ sí ẹ lẹ́nu àti bá ṣe pé bóyá orílẹ̀-èdè ta wà tí ò sófin mọ́ tí ò sì kọ́ṣọ́ mọ́ tó ti da lúrúpọ̀ mọ́ ṣàpà irú nǹkan báyà ṣẹlẹ̀ sí ọmọ mi kódà gan kò ní lẹ́nu ọ̀rọ̀ kò ní lè sọ̀rọ̀ wọ́n ti wá báàkì ẹ wọ́n náà ti wá ń galifanti má wọ́rì ọjọ́ ń bọ̀ lọ́lúwa wí bó o fẹ́ bó o kọ̀ justice yìí ó máa wá sí ìmúṣẹ wá dẹ̀rẹ́ nǹkan táwọn èèyàn máa fojú ẹ rí ẹni tó lè fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yẹn jọ ẹ bá mi share fídíò yìí kó lè kan ọmọ Wunmi ní ara kó lè kan lára kó lè mọ̀ pé nǹkan tó ń ṣe ó máa lẹ́yìn ẹ jẹ́ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ẹjọ́ ẹ bá mi subscribe kẹ́ ẹ lè máa gbádùn àwọn ètò yìí ẹ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV wọn ò jáwó yín ọ̀fẹ́ ní subscription wọn ò jáwó yín ẹ bá mi subscribe yíyá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ Wunmi sórí àwọn ọ̀wà tó ń hu yìí ó máa tó lẹ́yìn omi máa tó gbẹ lẹ́yìn ẹja ẹ omi ó máa tó gbẹ lẹ́yìn ẹja ẹ tó bá dẹ̀ pé ìyá Mohbad náà ló rán ẹ pé kó máa lọ bọ́ òun jowú òun fún ara rẹ̀ lọ fèsì ọkọ ẹ̀ kó lọ máa jowú ìwọ ló wá rán ẹ sórí gbogbo yín omi máa tó gbẹ lẹ́yìn ẹja yín ọwọ́ pálábá yín máa tó ségi by the time tí judgement bá máa dé ìwọ Wunmi ó máa wá omi lójú báyìí ò ní rí gbogbo àwọn tó ṣì rò pé wọ́n ń tẹ̀lé ẹ yìí wọ́n ń back ẹ up yìí wọ́n sì máa padà lẹ́yìn ẹ ẹni lọ́fẹ̀ẹ́ mi àní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ justice for Mohbad Wunmi nìyẹn tó tún ní kí baba Mohbad fò kó níṣó
tó ní bí bàbá Mohbad